Iṣẹ́ wo mo tún lè fi kún èyí tí mò ń ṣe? Máa wò pé àbí sí kí n sí police station ni. Máa wò pé kí n fi lọ ẹ̀yin olólùfẹ́ mi wò. Ṣé mo pé tí n bá sí police station níìsín, yóò jẹ́ private. Gbogbo àwọn ọkùnrin tí wọ́n mọ̀ pé kó pamọ́, tí wọ́n fẹ́ yàwó tí ò ní súnmọ́ ìyàwó wọn, tí wọ́n dínú ṣuṣuṣu nínú ilé, tí wọ́n ìfowó ọbẹ̀ lẹ̀, a máa arrestment wọn nínú police station. Gbogbo obìnrin náà tí wọ́n gbóbò pamọ́, a máa arrest wọn bẹ́ẹ̀. Gbogbo ọkùnrin tó kó wọn kéré, wọ́n wà á sọ ìdí pàtàkì tí ó kó wọn kéré, wọ́n sọ fún wa. Gbogbo obìnrin tó ṣe wípé nítò wọ́n máa ń gbóbò pamọ́, àná wà sálàyé. Gbogbo ọkùnrin tí ó sùn mọ́ obìnrin, tóbi ò ní dá mira, tóbi ò ní rí orgasm, gbogbo ẹ̀yàn yàn ni wọ́n á máa arrestment nínú police station. Gbogbo àwọn tí wọ́n jọ́kùnrin náà, tí wọ́n ìfowó lẹ̀, tó ṣe pé wà burúkú ni wọ́n máa ń wù tí wọ́n sùn jọ bí òbú kọ́kọ́, a máa arrestment wọn bẹ́ẹ̀. Ìyẹn náà dà, a lè ran ìjọba lọ. Ẹ̀yin ò lè gbà kí èèyàn náà má wúlò fún ìjọba. Bí èèyàn bá ṣe ìyẹn náà tí èèyàn bá ran ìjọba lọ, kò tí ì pọ̀ jù. Màá ronú pé tí n bá sí police station náà yóò dà. Gbogbo ẹ̀yin fansmen mi, gbogbo èèyàn yòókù tẹ bá tún mọ̀ pé ó yẹ ká máa arrest nínú àwọn police station tí a fẹ́ dá lẹ̀ wọ́n. Ẹ bá mi fi sí comment section. Bó ti jẹ́ nu, gbogbo ọkùnrin tí ó délé, tí ó ní súnmọ́ ìyàwó tí wọ́n fẹ́, tí ó dínú ṣuṣuṣu, gbogbo wọn la máa arrestment bẹ́ẹ̀. Wọn la máa mú police station wa. Gbogbo ọkùnrin àbí màmá wò, gbogbo wọn tí wọ́n ti dá ọmọ sóbìnrin láyà, tí wọ́n ò tọ́jú ọmọ, gbogbo wọn la máa mú. Gbogbo ọkùnrin tí ó bá obìnrin sùn tán, tí ó purọ́ fún un tí ò ní ìfẹ́ mọ́, gbogbo wọn la máa arrestment wọn bẹ́ẹ̀. So police station ni mo wò pé kí n sí. Ṣé mo pé tí n bá sí, yóò sùn. Bákan náà, gbogbo obìnrin ilé tí wọ́n bímọ, tó ṣe pé bàbá wọn ọ̀tọ̀, ọ̀tọ̀ ń bá bá wọn. Mọ̀ tí ọjọ́ ìyá tí ọjọ́ bàbá, tí ọ̀sẹ̀ ní ọjọ́ láàrin ẹ̀ẹ́dẹ̀. Àwọn ọmọ wọn wà á kọ statement sí police station wa pé bó ni wọ́n ti ṣe tí wọ́n ìbímọ tí ọjọ́ ìyá tí ọjọ́ bàbá. Gbogbo ẹ̀ ni wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀. Mo ṣe wò pé kí n fi lọ ẹ̀yin fansmen mi tẹ́ lọ́ọ̀fù mi. Bó ni ṣe police station sọ́dà. Gbogbo obìnrin náà tí wọ́n ti tilẹ̀kùn òbò láti bí ọdún mẹ́wàá, ìyí ọkọ wọn ò ní, ìyí márì wọn ò rí márì, wọ́n ṣà ń bínú ni. Gbogbo wọn náà wọ́n wà sálàyé tó ṣẹlẹ̀ tí wọ́n fi tilẹ̀kùn òbò pa. Gbogbo ọkùnrin náà tí wọ́n gbó kó pamọ́ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, gbogbo wọn la máa arrestment ni. Orí police station, a sì máa gbowó, owó ọmọ wọlé. Gbogbo wọn tán ni ó yá wá ṣẹ́kún sẹ́táǹsì. Wọ́n lè mọ̀ wípé iṣẹ́ wa tó ti pọ̀ sí. Bó ti jẹ́ nu.